ẹ̀mọ́lẹ́dìẹ bá ń jẹ fún ara wọn ọ̀rọ̀ wá dọ̀rọ̀ gàwọ̀ kan ò gbára ọ̀gà iṣu pẹlẹbẹ ó di kánikánni omi gbá lórí inú ọgbẹ mọ́nàpọ̀ igi arò pé ó sobì ló sàbìdún ọ̀rọ̀ rí ẹnì kejì o ẹ wá wẹ ẹnì kejì o yá mi láṣọ ìyẹn ṣe é gbọ́ yá mi lẹ́wù ìyẹn dùn o ibo sí mo yá ọláyà lèmi ò gbọ́ ìbọn ṣọ̀kọ́jú wọ ọta bújó olójú àpọ̀ tó fojú di dání dàá fàyẹ ẹnì kejì o ẹ wá wẹ ẹnì kejì o ẹnì kejì. Mọ́mí Bólú. Mọ́mí Bólú. Ṣùbọ́lá. Yes, dear. Ṣé tí mo ra tán ni? Yà, mo ti ṣe tán. Àdúrà ni kò ṣáà máa bá mi gbà kọ́ ló ń jẹ́ kí iṣẹ́ náà bọ̀ sí. Ní àgbàrá Ọlọ́run. Iṣẹ́ náà máa bọ̀ sí. Àmín. Ojú àánú Ọlọ́run lẹ máa bá pàdé. Ìròyìn ayọ̀ lẹ máa mú fún mi nígbà tẹ́ bá dé. Àmín. Ṣùgbọ́n máa gbàgbé Dádì Bólú. A máa san owó ilé, a jẹ gbèsè owó náà, kò sí oúnjẹ mọ́nu ilé, gbogbo gbogbo dẹ̀ ló ti tán. Pampers náà ti tán àbí? Tẹ̀síwájú náà, gbogbo nǹkan ló ti tán, ìṣáná ti tán, ata gígún ti tán, go on. Kí ni mo sọ fún ẹ pé mò ń wá lọ? Mo ní mò ń wáṣẹ́ lọ, kì í ṣowó ni mò ń wá lọ náà. Èèyàn máa kọ́kọ́ ríṣẹ́ kó tó gbowó, tí ẹ bá ti ń ṣiṣẹ́ lọ lọ́sọ̀ọ̀sẹ̀ máa tó bá san owó fún yàn. Gbogbo nǹkan tó ń sọ yìí ni mo mọ̀ pé necessary kì í ṣe but condition ló mú crayfish bend now dídà ló dàtọ̀ ọmọdégbẹ́ o ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ o tí ìgbà ṣe pé wọ́n sáàkì níbi tí mo ti ń ṣe tẹ́lẹ̀ ṣé mi náà máa complain báyìí ni. Dádì Bólú ẹ má bínú gbogbo ṣe ń ṣèmí náà mo ṣe ní kí n béèrè bẹ́ẹ̀ yẹn náà mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run adẹ́gbà padà sí rere. kókó dá padà sí rere ni o bíbẹ́ kọ gbogbo nǹkan nulẹ̀ ni màá bẹ̀rẹ̀ sí lù tàǹsìn. Ọlọ́run ò ní jẹ́ kàtà ẹni tẹnu ilé wa Ọlọ́run ò ní jẹ́. bá a mú fáìlì yẹn kó bá a mú fáìlì sí síbi níwà yẹn bá a mú wá. ní gbogbo ẹ̀ wọ́n ti fẹ́ sún èmi náà báyìí. Ọlọ́run jẹ́ kó fún yín ọ̀rọ̀ pé lágbára Ọlọ́run ẹ lọ lálẹ́ ìwọlé. gbogbo nǹkan dẹ̀ lédè ó dẹ̀ dédé lé kókókókó. Ṣe ṣáà ti kọ everything. ó ti pé sílẹ̀. everything wà. Everything ti complete. Yeah, kiss daddy. Ọlọ́run sì ni. Love my head. You only got a man. Alright, let's see the rain. The old Chevy's dead. They try to fix it in vain. Ellie's got her first teeth. Little Jimmy's getting strong. I'm learning guitar. I almost know a song. I found some chanterelle at the market this morning. I'd like to live in Rome. Oh, it'd be such a good thing. Try to grow some flowers the same I tried before. That's all for now. Oh yes, je t'aime encore. Hello, gentleman. Ṣé mo rí bírò àbí pen lọ́wọ́ yín bẹ́ẹ̀? Mo fẹ́ sáré kọ proposal kan. Mo dẹ̀ máa submit ẹ̀ lẹ́nìí. Mo dẹ̀ rí pé ṣẹlẹ̀ yín náà ń wá lọ. Ẹ má dá lóhùn, wèrè gidi pọ́nbélé ni. Pàdí mi má dá lóhùn. Ọmọ aráyé ò fẹ́ ni fọ́rọ̀. Orí ẹni ló ń yọ níwọ̀n ò kì í fẹ́ kéèyàn ṣoríire. Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ kí wèrè yẹn tó interrupt. You see, ibi tẹ́ ń lọ yẹn tẹ́ ẹ bá ti mọ̀ ọ̀yàn bẹ́ẹ̀ ẹ lè ríṣẹ́ o. Nítorí pé man no man òun ló nílé ayé. Àṣà ìní para wa a máa continue náà ni. You see, ọ̀sán yóò ṣe é bí mo ṣe ń lọ. Mo ti late mo fẹ́ lọ gba consignment kan. Ẹ fún mi ní bírò yẹn kémi lè máa lọ. Ẹ fún mi náà. Dáhùn. Oh, beautiful pen. Oh, sorry pàdé mi. Mi introduce ara mi bí mi ṣe wọlé lẹ́ẹ̀kan. Èmi ni wọ́n ń pè ní Skenge. It's
inevitable. Mr. Debo Oluwatoyinbo, lẹ́yìn lẹ́ni gbogbo àwọn ìwé ẹ̀rí. Bẹ́ẹ̀ni sir. That is very good. Gbogbo àwọn kan tí à ń fẹ́ ló wà nínú ìwé ẹ̀rí. Ẹ̀yin gan ni àyè yìí yẹ. Ẹ ṣé gan sir. Ẹ jọ̀ọ́, mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín. Tí ó bá bá yín lára mu, ẹ̀yin lẹ́ni iṣẹ́ yìí. Kò sí problem. Ṣé ẹ wà okay pẹ̀lú iléeṣẹ́ wa àti àwọn ìlànà wa? Ó tẹ́ mi lọ́rùn sir. Kí n máa resume ní 8 a.m. kí n máa close ní 5 p.m. ìyẹn kì í ṣe problem. Ọmọ ṣiṣẹ́ ni mímì kì í ṣọ̀lẹ. A máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín with 50,000 naira every month. Bí àsìkò bá ṣe ń lọ sí, a máa fi owó sí fún yín. Àmọ́ àlàyé kan wà ń bẹ̀rẹ̀. Sẹ́rí ní oṣooṣù 10,000 naira ni màá máa yọ ní sálárì. Well, ó wà okay sir. Ibi tí èèyàn bá ti ń ṣe lèèyàn ti ń jẹ. Mo tọ́lá ó sàn ju mi ìlú rárá mi. Good afternoon, sir. Oh yes. Mo received letter in the part of the chairman on the O lè máa lọ sí àyè. Mr. Oluwatoyinbo. Ìgbà ní kí n wá resume. Ẹ máa lọ. Olúwa pèsè iṣẹ́ mi fún. Kí ló dé sir? Sẹ́rí lẹ́tà tí wà lọ́wọ́ mi. Chairman mi ní ibi tí a fẹ́ gbà yín sí. Àwọn ti fi ibẹ̀ yẹn lẹ̀ fún ẹnìkan. Kò jẹ́ sí ìwọ̀n láti. Iṣẹ́ tó ti bọ́ sí tán, ó mà wá ga o. Sori, nígbà tí mo kúrò ní iléeṣẹ́ yẹn, sílẹ̀ ẹsẹ̀ mi bẹ̀rẹ̀ sí ń gbára wọn. Ẹsẹ̀ mi ń wọlé tuutu. Oògùn bò mí báyìí ni. Omi bẹ̀rẹ̀ sí ń bọ́ lójú mi. Mi ìmọ̀ ìgbà tí mo bú sẹ́kù. Gbogbo ìkúkú yé Ọlọ́run. Omi tẹ́ẹ̀dá wa máa mú ní ayé yìí. Kò ní ṣàn kọjá níwájú ẹ̀. Fún àdúrà àtàkùn wọn máa gbà nísìnyí pé kí Ọlọ́run tètè gbàkóso ní ayé wa. Kọ́lọ́run ya gbàkóso ni o. Kọ́lọ́run ya gbàkóso ni. Bóyá lọ́lọ́run ọ̀hún gan mọ̀ pé ìrètí pípẹ́ ó lè mú bọ́ọ̀nìgẹ̀ ìṣẹ́ṣó. Bá a mú fóònù. Private number. Èmi ò ní gbé o. Kí ló dé? Ẹ gbé fóònù náà. Tó bá jẹ́ àwọn tá a jẹ lówó ńkọ́. Ẹ gbé fóònù jàre. Èmi tó bá jẹ gbèsè náà ló máa san. Ṣé búbú la jẹ wọ́n? Wọn ò ṣàní ní pé ká wá fẹ̀jẹ̀ san. Ẹ gbé jàre. Hello. Ya. Èmi Debo Olútóyìnbó ni. Irọ́ ni o. Ṣẹ̀yẹ Raymond. Ṣẹ̀yẹ Raymond. Ọ̀gá ò ní bínú sí mi ní ọ̀rẹ́. Sórí mo sọ fóònù mi nù ní. Nítorí jẹ́ kí n lose contact pẹ̀lú ẹ nìyẹn. Ọ̀gá o. Irọ́ ni o. Ò ń bọ̀ lé weekend yìí. Ajẹ́páyé mi ti dá nìyẹn o. Ajẹ́páyé mi tún máa nítumọ̀ nìyẹn. Wo ọ̀rọ̀ pọ̀ ń we kọ́bọ̀ tó bá dé a máa sọ. Ìyá ti jẹ mí gan. Ok. Inú mi dùn o, inú mi dùn. Wo wà á dé láyọ̀. Àmín. O ò ní ṣubú dànù. Àmín, àmín. O ò ní l'accident. Wà á bá mi láyọ̀. Àmín. Ní gbọ́lá burú. In fact, mo ti ń wish ẹ safe journey already báyìí. All right. Ó dàbọ̀. Ta ló ń bá sọ̀rọ̀ lórí fún? Ṣẹ̀yẹ nìyẹn. Ta ló ń jẹ́ Ṣẹ̀yẹ? Ọ̀rẹ́ mi tó wá lu òyìnbó. Ò lè mọ̀.
sórí tó bá ti dé ayé wa ti dá nìyẹn. O ṣeun bàbá ó máa ṣe o ṣeun ọlọ́run mi o ṣeun bàbá o ṣeun bàbá ó máa ṣe o ṣeun ọlọ́run mi o ṣeun bàbá. Close your eyes, have no fear. The monster's gone, he's on the run, and your mommy's here. Beautiful, 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 beautiful boy. Beautiful, 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 beautiful boy. Before you go to sleep, say a little prayer. Ilé làbọ̀ sí mi oko. Ọlọ́run ló gbé ìfà tí o mọ̀ pé báyé ń bọ̀ látẹ̀kọ̀. Mò ń wú ẹ̀. Mo fẹ́ lè má da ẹ̀mọ̀ mọ́ o. Máa wọlé bọ̀ tó sọ̀rọ̀ wọ́n gbọ́ pẹ̀lú ogun tó wà lórí ẹ̀. Orí kan ò dá ẹ mọ́. 3 years ago tí mo filẹ̀ ilẹ̀ ò rí báyìí náà. O kò máa ń jẹ lọ́lẹ̀ yìí. Àwa náà ní ká dọ́gbọ́n ẹ̀. You're welcome, my brother. Èló lówó yìí. Káàbọ̀ sórí ilẹ̀ ọlọ́rà. Bàbá ti bá mi. Bàbá o, ẹ ṣe go. Ọ̀rẹ́ mi, ilé ló dé yẹn o. To see you come of age, but I guess we both just have to be patient, 'cause it's a long Ṣe fàájì o, kọ́ ló bá fẹ́ jẹun, kọ́ ló bá fẹ́ mú máa foot bí ilẹ̀ ti yẹ ẹsẹ̀. Mo jẹ́rìí ẹ̀, bẹ́ẹ̀ ti ẹ rí. Ṣẹ̀yẹ́ ṣó mọ̀ pé mo miss ẹ̀ gan-an. Èyí ló rí ìfẹ́, ìjọba ń trash owó ni, máa ń trash ẹ̀ tán. but in the meantime, In fact, kò ní ìdí kí n wọ̀ wò. Rẹ́gí ló ṣe. Ó ṣe gan. take my Ìjọba hand. bẹ̀rẹ̀ sí ṣàìṣe. Ṣé Ọlọ́run? Life is what happens to you while you're busy Báyìí tí making mo all gba ọ̀rọ̀ mi the ọ̀pá plans. ìròyìn wọ́n ti ṣe mọ́ ọdún náà fún wa. Wo ọ̀rẹ́ mi. Beautiful, beautiful, My brother. Ṣorí àti ọkàn náà ti di báyìí. Ìyẹn sì. Kí wọ́n jẹ́ tó wálé gangan ló ń gbọ́dọ̀ tó máa ṣe báyìí fún mi. Yorùbá ní tí wọ́n bá kó wọn fi orógbójú. Tọ́gọ̀dẹ̀ bá kó wọn fi ọmọ ìrọ́pò náà sẹ́yìn. So, mo wálé mo fẹ́ ìyàwó ọgbà. Because àwọn babes tó wà lọ́wọ́ yẹn man, wọ́n measure up. It is times that ṣorí oríṣiríṣi wà lọ́wọ́ attitude oríṣiríṣi. I only compare wọn sáwọn home girls and níbà, you know, work culture and everything. Ṣé o mọ̀ pé láti àárọ̀ àtìgbà tó ti dé láti ń bọ̀ láti airport ló ti ń tẹnu mọ́rọ̀ ẹ̀. Mo dẹ̀ sọ fún ẹ pé kò fara balẹ̀. Mo ti bẹ́ẹ̀ ránṣẹ́ sọ́mọ kan kò ní pẹ́ dé. My brother, chill. Ṣé kò ní dàbí ọmọ Bímbọ́ tó gbé fún mi last time? Kì í ṣe Bímbọ́. Ṣùgbọ́n pé nígbà tí Bímbọ́ náà ìwọ ló fúnra rẹ̀ select Bímbọ́. Mo fi àwọn pictures àwọn girls ránṣẹ́ sí ẹ. Ó dẹ̀ sọ pé Bímbọ́ ló wù ẹ́. But my brother was trying to do ọmọ yẹn fún mi náà sọ pé jẹ́ ilé ìnáwó báyìí lọ́mọ ṣe máa ń ṣe ọmọ yẹn mẹ́. Ọmọ yẹn mi lè sọ mẹ́. Ọmọ yẹn mẹ́ mi ti ẹ̀fẹ́ mi máa rántí ẹ̀ mọ̀ bí máa rántí ẹ̀ mọ̀. Èmi mo fẹ́ fún ẹ lélẹ̀ fúnra mi. Ilé yàtọ̀ sí Bímbọ́. Beautiful, 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 beautiful boy. Hello. Hello sir. Arábìnrin kan wà níbẹ̀ wọ́n lórúkọ wọn Ṣadé. Bẹ́ẹ̀ ni wọ́n wà wọ́n béèrè Mr. Adébọ̀. Okay. Ẹni kò máa wọlé bọ̀. Go to sleep, All right. Okay sir. say a little prayer. Ó ní kẹ́ máa wọlé bọ̀. Ẹ jọ̀ọ́ níbo ni room? Okay, tẹ́ bá ti gbé staircase second floor. In every way, it's getting better and better. Ọmọ náà ló dé yẹn. Àwọn ẹbí kọ́ ọ̀gbọ́n ọ̀gbọ́n. Wọ́n ní mo lè sọ. Ìdílé màsá nìyẹn. Ìdílé màsá nìyẹn. Ọlọ́dẹ màsá nìyẹn. Bí mo ṣe rí ẹ̀ mo ti yó. Lẹ́yìn ọ̀gbọ́n. They are coming. Out on the ocean, Coming. Ṣadé baby. Báwo ni?
ṣé o kò sí problem tó fi locate nígbà meet ṣẹyẹ tàbí tí mo sọ fún ẹ. Pleasure's all mine, eh? I bet I want to look at that is how I know. Yeah, to the fair wọ́n ní tí ọkùnrin bá ti mojú obìnrin tó obìnrin bá ti mojú ọkùnrin kí alárinà kó yẹra. Ọ̀rọ̀ mi ti yé yín, ẹ jẹ́ kí mi máa lọ. Manager, yeah. Wo ṣẹyẹ. Owó ni kọ́ lọ́wọ́ Ṣadé. Jẹ́ rọ́lá o, jẹ́ rọ́lá. Máa wá definitely. Ṣẹyẹ. Thank you. Ọlọ́run á máa bless ọ̀rọ̀ yín yìí. In fact kékeré lè torí Ọlọ́run á jẹ́ kó lè ṣàánú mi lọ́tẹ̀ yìí. Owó tó wà lọ́wọ́ ẹ̀ kì í máa ṣe kékeré tí n bá ní kí n bù kéré á lé ní 10 million naira. Irọ́ ni o. Kò sí rán bẹ́ẹ̀. Wo in fact ṣòro owó tó wà lọ́wọ́ ẹ̀ yẹn san àwọn gbèsè tá a bá lè san díẹ̀díẹ̀ nú ẹ̀ kó fi tó kù kó fi wá nǹkan sí. Ṣòro èmi tèmi màmá resume sọ́dọ̀ ṣẹ̀yẹ láràárọ̀ ni. So kí lẹ máa ń jẹ báyìí? Mo ti wà ókè ṣẹ̀yẹ ti bọ́ mi yó látàrọ̀ tí mo wà bẹ́ẹ̀ fàájì la kàn ń ṣe. Lẹ́yìn bá ti wà ókè ẹ káwọn náà wá nǹkan jẹ. Bébì mi jáde náà wọ́n ti jẹun. Ókè o. The monster's gone, he's on the run, and your mommy's here. So irú àwọn báyìí gan tẹ̀ tuntun wà nílẹ̀. Ṣé eléyìí ló dé bọ̀ wá sọ pé kì í fẹ́? Ìyá ọkọ eléyìí sọ wọn gbà lélẹ̀. Kí ló ń ṣe? Lórí oríwèé làwọn tí ì ṣe rí ẹ́. Àtijọ́ títí Ajayi 2 sum, Ajayi 5 sum, Ajayi títí Ajayi ọjì. Kí ló ń ṣe lé? Why are you staring at me? Boy, má worry. By the time tí bá ṣe pẹ̀lú ẹ, tí bá dàrú là, olóró ti rí pẹ̀lú. Gbogbo eré tí àwọn kátà ò lè ṣe fún ẹ, ló ní máa bẹ́ẹ̀ ṣe lálẹ́ yìí. Let me give you some style. Somebody will go hold you tight all through the night. I said you need somebody. Somebody will go treat you right. Respect a woman like you said you need somebody. Somebody will go dry your eyes whenever you cry. I said you need somebody. Hey, so you need someone like me. So you need someone like me. Cause you deserve the right things. Cause you're a queen. A royal throne with a crown on you. You need the right king. Someone to right thing. Hello Ṣadé, ńgbà tó máa kúrò lọ́dọ̀ ṣẹ̀yẹ ò bá ti pè mí náà kó lè inform mi. Débọ̀, sórí ọ̀rẹ́ yẹn bàbá mọ́dá fọ́kà ni. Kò tí yẹ ṣe bí kóbìnrin sùn tòun mọ́jú. In fact, ó ń gun òtakútú. Wò ṣẹ̀yẹ complain bitterly nípa ọ̀rọ̀ ẹ. Irọ́ ńlá ló pa, but tó fẹ́ mi ní $1,000 o. But mo ti lọ sọ́dọ̀ àwọn bùkí mi láàárọ̀ yìí. Mo ti lọ ṣe. But báwo lèmi àti ẹ máa ṣe orúkọ? So màá lè fún ẹ ní commission títí ẹ. Ó ṣàmọ̀ pé o lè jẹ́ kí n meet ẹ. Kò lè rí nǹkan tọ́lá. O bá ti farabalẹ̀ Ṣadé o bá ti farabalẹ̀ pẹ̀lú ẹ̀. O bá ní sùúrù pẹ̀lú ẹ̀. Ẹni tó jẹ́ pé wálé wá múyàwó ni. Débọ̀, gbàgbé yẹn, consign mi l'account number jẹ́ kí n sanwó síbẹ̀ fún ẹ. Okay, mo ti gbọ́ ṣá. Mo ti gbọ́ màá send ẹ̀ sí ẹ. All right, later.
kò yẹ kíkẹ́ yẹn bí ẹgbẹ́ yẹn ṣé kò mọ̀ pé possible kóun má rí opportunity bẹ́ẹ̀ mú láyé ẹ̀. ọ̀rọ̀ náà tójú sú mi o ṣé o mọ̀ pé olórí kórí ló pọ̀ jù ní àwọn ọmọge òde òní. òótọ́ kúkú ni kò sí bí a ṣe máa ṣe bòlò tí kò ní rúgbẹ̀ òun ló kúkú máa sórí ẹni ẹ̀ bí báwọn kò tẹ dáadáa wàhálà àti ẹ̀yìn ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ló wá sílé láti wá mú ìyàwó yìí. àmọ̀ràn kan dẹ̀ sọ sí mi lọ́kàn tá a bá lè ṣe ó máa sàn wá sówó gidi gan-an. irú àmọ̀ràn wo nìyẹn. ọ̀rọ̀ náà le díẹ̀. ọ̀rọ̀ ò lè lé kákọ̀ bẹ́ẹ̀ bù. ẹ jẹ́ ń gbọ́. ṣé o mọ̀ pé mo sọ fún ẹ pé tí ọ̀rẹ́ mi ṣẹ̀yẹ bá ti ríyàwó ó máa padà sílùú òyìnbó tiẹ̀. bẹ́ẹ̀ni. mo ń wò bóyá kémi àti ẹjọ́ dàbí ọgbọ́n kí n mú ẹ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kó lọ sọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ṣe understand fúngbà díẹ̀ kó tó dípò padà sílùú òyìnbó ká lè fi rówó díẹ̀. Dáàdì Bólú ṣé ẹ̀wọ̀ wìrì ṣé jẹ́ ọ̀tá sọpọlọ yín ṣá mi ò rí pé ẹgbẹ́ ọ̀rọ̀ ìgbàpọ̀lọ yín kẹ́ tó sọ jáde lẹ́nu èmi Ṣubúọlá ìyàwó tiẹ̀ kò tó lọ sọ́dọ̀ rẹ̀ láti fi sẹ́yìn láti fi gba owó mo ti ọ̀rọ̀ gidi ló fẹ́ sọ lẹ́nu. Ṣubúọlá tí iṣẹ́ bá ti pọ̀ jù ó máa ń di ìyà ni o tí ìyà bá pọ̀ lápọ̀jù ó máa ń di ìṣẹ́. ṣé bí mo ṣàlàyé fún ẹ nípa ọmọbìnrin tí mo kọ́kọ́ gbé fún ṣẹ̀yẹ ńgbà tí ṣẹ̀yẹ wà lóò òyìnbó over 3 million naira ní ṣẹ̀yẹ fi ránṣẹ́ sọ́mọ ẹ̀ kó tó di pọ́mọ yẹn sá lọ kọ́bọ̀ ọ̀rẹ́ mi ò fún mi. ìgbà tó dé yìí sìn mo gbé Ṣadé fún 120,000 naira ló fún Ṣadé kí Ṣadé tó tún lọ ọ̀rẹ́ mi ò fún mi kọ́bọ̀. Ṣubúọlá ṣé bó sọ pé o nífẹ̀ẹ́ mi. bíbọ̀ òótọ́ ni mo nífẹ̀ẹ́. ṣé bó sọ fún mi pé kò sí nǹkan tó lè ṣe fún mi kí n lè fi jẹ́yàn. òótọ́ ni mo nífẹ̀ẹ́ kò dẹ̀ sí nǹkan kan tó bá wà nínú àwọn ohun tí mi ò lè ṣe fún àmọ́ ilé ìtọ́wára wọlé yìí o èmi ò lè ṣe é. Ṣubúọlá àsìkò tí ète tọ́lọ́run fẹ́yìn obìnrin wúlò lélẹ̀ fúngbà díẹ̀ nìyà tá a máa fi gádà owó táwa náà máa bẹ̀rẹ̀ business tiwa mo fún dá ẹ lójú pé kò ní sí wàhálà wo iṣẹ́ ló ń jẹ ọwọ́ o ẹ̀rín ní tẹ̀sẹ̀ tá a bá tẹjú sílẹ̀ báyìí a máa ríran kedere ni. tí o bá sí kété létí kétékété létí máa gbọ́ràn. tá a bá jẹ oúnjẹ gidi báyìí kí alára máa tù ní. mo ṣe ti rí straight on láìpẹ́ tí wọ́n fọ ọmọ ẹ̀wọ̀n máa ṣe ìdíjú náà rẹ̀ jẹ́ kó yé pé tó bá ti farabalẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ìnáwó tó yẹ kó yé pé ọ̀rẹ́ ò ṣe báyìí ìwọ̀n náà wá gbádùn ìjẹ́ ìwọ̀n náà mo trust ẹ̀ pé tó bá lè hàmà ẹ̀ dáadáa kó wọṣẹ́ ọ̀rọ̀ àgbádùn mi náà. ẹ kò tẹ̀ sí problem pẹ̀lú ẹ̀ ìgbà tó ti sọ fún mi irú ọmọ tó ń fẹ́ ló jẹ́ kí n gbóhùn wa wife material ló ṣe wáyé ọlọ́run á jẹ́ kó bẹ́ẹ̀ kalẹ̀. Ṣubúọlá bèbè ṣọlá rẹ. Tó wà ìbẹ̀rẹ̀. Ṣubúọlá ṣòrí ìwọ ṣáà farabalẹ̀ kó ṣubú sínú ọlá ń tiẹ̀ láti gbà yẹn lọ kó a máa gbáyún bí ìrànú ṣúgà ni. ẹ̀yin náà ti mọ̀ mí lánàá kó tó dé ni pé kò sí wà ọmọ burúkú lọ́wọ́ mi kọ́lọ́run wà pẹ̀lú gbogbo wa. Ṣubúọlá ṣeré láti confess I'm like a girl. I'm saying ṣeré mo fẹ́ marry gangan ni torí pé I'm desperate to marry I'm desperate kò fẹ́ bí ìlú mi àbí débọ̀. kò sí rọ́ńbẹ́ kò sí rọ́ńbẹ́ rárá. ṣeré mo rò pé gbéraga ọ̀rẹ́ mo fi bùgà last time. ṣeré mo ti parí ilé mi nílẹ̀ ṣẹlẹ̀
nǹkan tí mo need nínú mo ti wà ń bẹ̀ but mo need obìnrin ìyá tí ó máa wà lẹ́gbẹ̀ẹ́ mi tí àná fẹ́ kó wọnú lóyìn kájọ wọnú ẹ̀ ṣọlá ẹ̀sìn that mo náà ti mọwọ́ mi náà ti mọwọ́ ẹ̀ so bàtà nípa pa lọ sí base ibi tí mo base ṣọlá ẹ̀sìn àmọ́ lọ ṣe gbogbo wedding arrangement ṣọlá and baby I wish you be the one. Well, nǹkan tí èmi kàn fẹ́ sọ ni pé man proposes God disposes gbogbo ẹ̀ kúkú wà lọ́wọ́ Ọlọ́run àti ọ̀rẹ́ yín. Ṣeyẹ báwo la ṣe rìn sí. wọn wá ṣẹlẹ̀ ẹsẹ̀ ya ìwà máa lọ so ilé àti sweden ní alẹ́ ní privacy in fact wọ́n máa sùn tìmí mọ́jú ní ṣúgẹ́. kí lẹ sọ. ìwọ farabalẹ̀ Ṣeyẹ. mo ti pe ìyàwó mi nílé mo sọ fún pé mi nílé wà lémọ́lé ni so pé ó di ọ̀la ẹ jẹ́ kájọ máa ṣe fàájì yẹn dọ̀la sí wàhálà. but brother no we work there now okay wọ́n náà máa wò ó sìn irú 10,000 naira tí kò máa fi sanwó yàrá fọ́dún kò máa fún bẹ́ẹ̀ tí ó pé ìṣẹ́jú mẹ́fà wákàtí mẹ́fà tó máa fi sùn tí bá kó yẹn fún ẹsẹ̀ tó kó délé tó fún ìyàwó ẹ̀ náà sẹ́yìn yóò inú ẹ̀ máa dùn sí ẹ̀ mọ̀ rọ́bà ìyàwó ẹ̀ tó kò máa sọ náà ni mi ì tí ì mọ̀ sójú so bóyá la máa mú bọ̀ kó yẹ kó wá mọ bàbá ọkọ ẹ̀ náà. kí n tún mú ìyàwó mi wá. yeah my brother ó pè bẹ́ẹ̀ rẹ̀. àwọn àga ṣẹyẹ. I trust you man. bẹ́ẹ̀ tí ẹ rí ìlú yìí ò fara rọ. wọn náà ti lọ mẹ ọgẹ. ọlọ́run ṣàṣà kí ni màá lọ. yà á yọ fún rẹ. ẹ jù ẹ excuse me. ọ̀rẹ́ problem. kí ni mo bá kí n sùn tí mọ́jú àti èmi faramọ́ yẹn èmi lè ṣe orúkọ bẹ́ẹ̀. ọmọ tó ṣẹlẹ̀ èmi ló mọ tó máa sọ bẹ́ẹ̀ má jẹ́ kó mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n sọ ìwọ ni kó mọ ọgbọ́n tí ó máa lò fún ọgbọ́n tó máa lò yẹn ni kọ́lọ́ dúpọ̀ fún ẹ nípa sísọ ọmọ Solomon kọ́lọ́ máa fi fún ẹ ṣùgbọ́n. kí n wọ́n ti lò. Atumaria. Ara my bro. Yeah, ara mi tó yẹ. Yeah. one time and last for a lifetime.
never let go till we're gone. Love was when I loved you one true time. I'd hold you in my life will always go on. Near, far, wherever you are, I believe that the heart does go on. Once more, you open the door, and you're here in my heart, and my heart will go on and there's nothing I fear, and I know that my heart will go on. We'll stay forever. Ẹ káàbọ̀. Sísá mi, ó ga ọ̀ látànà. Ní ẹ̀ sọ pé máa dé ní kẹ́ tó dé. Jọ torí Ọlọ́run má bínú sí mi. Èmi gan mọ̀ pé mi nílé padà wálé lánàá. Ṣé ọmọ mi ò ṣe lè mọ̀ ṣe? tó bá máa ṣe jọ̀gbọ́n ńkọ́ mo ní tó bá máa ṣe jọ̀gbọ́n ńkọ́ nígbà tó pa fóònù yẹn láti àná títí di ìsìn tó ṣẹ̀ṣẹ̀ wá dé sí tó béèrè pé ṣọmọ ṣe jọ̀gbọ́n. Dìbò, ó yẹ gún mi sùúrù mu. Àtàwọn ní fóònù mi ti kú mi dẹ̀ ń ṣájà mi dání náà. kí lè bá bọ̀ o. Ọkọ mi, ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀. Ṣé mo pọ́n ọ̀rọ̀ lásán lánàá? Láti ìgbà tó ti kúrò ńbẹ̀, láti alẹ́ àná títí di bí aago 2 òru. Tí ilé ìwé fi mọ́, kò fi ọwọ́ kọ̀ọ̀kan kàn mí. Nígbà tí mo ní fẹ́ràn ọmọ bọ̀ǹdé láàárọ̀ yìí o, nǹkan tó kó lé mi lọ́wọ́. èlò ló wà mẹ́. 50,000 naira. báwo ló wá ṣe fẹ́ kí n gbà ẹ́ gbọ́. Dádì Bólú. Àtànumọ́nà kò tó àtẹni méjì náà. Ìtẹ́lẹ̀ di ẹni kò rí ní tì. Ṣé ò mọ̀ mi mọ́ ni? Hello. Hey, do my brother. I don't share them, man. Ọ̀rẹ́ báwo ni. I really share them. Ó ga. Orí pé ọmọlúàbí lọmọ tí mo mú ààrẹ. Wo tí ẹ bá sọ̀rọ̀ ọmọ ẹ mẹ́ ọmọlúàbí lọmọ ọmọ ẹ ti nice jù. Ṣé gbogbo tó kàn bá mi sọ ó kàn wọ gbónú ara mi lọ ní mẹ́. Àánú ààrẹ ọmọ ọgbọ́dọ̀ ṣe orúkọ bẹ́ẹ̀ wife material lọmọ ẹ mi fọ́ọ̀kan sílẹ̀ fún mọ́. Mo kàn wo bí fọ́tò báyìí ni. Okay. Trust now, yeah. Yeah, bro, that's it right now. Okay. A máa pàdé lọ́rọ̀ láàbì. Okay, because gist wa gan, yeah. Ẹ kò sí wàhálà. Okay, my brother, yeah. One love, yeah. Okay. Ó dàbọ̀. Mo ṣẹ̀ṣẹ̀ gbà ẹ́ gbọ́ ni. Kí ló wí? Gbogbo nǹkan tí ìwọ sọ fún mi lòun náà ń ṣàlàyé. Ṣé wàá rìn sí? Débọ̀, nǹkan tá a fẹ́ dáwọ́ lé yìí, ṣé kò ní dá nǹkan mi ilẹ̀? Èmi ò bá advice ẹ pé kó padà lọ bá Ṣẹ̀yẹ bí kò fún ẹ lówó kó fi ṣòwò. But there's one true emotion that reminds me we're the same. Let's talk about love. From the laughter of a child to the tears of a grown man, there's a thread that runs right through us.
helps us understand. As subtle as a breeze that finds a flicker to our flame from the very first. A sọ̀rọ̀ máa tà sí tí wọ́n bá sọnù ó di dandan ká wá wọn rí o ṣẹyẹ ó sọ bẹ́ẹ̀ ò dẹ̀ sí bẹ́ẹ̀. Wọ́n sórí bó ṣe wọ́n lọ́hùn ni. Scott doing ṣe kí bóyá èmi náà ni mo ní agbára tó yẹn Ọlọ́run ràn mí lọ́wọ́. Ẹ wo ilé lálẹ́ rí mọ́lẹ̀ sí bíbá yìí o owó ńlá rẹpẹtẹ lẹ máa ná o. Ọ̀sẹ̀ kí ló sọ lẹ́nu rẹ̀? Anyway, my dear, yeah. Ṣọ̀rẹ́ master bedroom ti wà. Táwọn ọmọ mi sí ó wà lókè. Visitors room kan nìyẹn bẹ́ẹ̀. There are tún ní méjì lókè ó jẹ́ mẹ́ta. Ṣọ̀rí kitchen nìyẹn fún ẹ àti ẹ̀ cube ẹ gbogbo nǹkan tó need ti wà bẹ́ẹ̀. Mo wá fi kó wá wò round inú ilé. Yeah, take a good look round. Bóyá o rí furniture kan tó like àbí electronics kan tó like or o rí pé structure kan nínú ilé o like o fẹ́ kí n wo kí n ṣe to your spec, just tell me. Àbí o rí furniture kan tá kí n move ẹ wọlé, tell me. Your wish is my command. O ṣe gan my dear. Pẹ̀lú gbogbo nǹkan tèmi ti rí yìí o, everything ló wà okay. Rúròkù wọlé àlẹ́ tí rúròkù jáde. Àmín. Kọ́lọ́ wọn bá náà wá kọ́lé ayọ̀ fáwa náà. Àmín. Yeah, by God's grace, Debo, láìpẹ́ láì jìnnà ilé ti ẹ̀gbọ́n náà máa tẹ́rí wọ̀ báyà. Àmín. Ṣé ẹni tí ò ṣági lọ́gbẹ́ tí ò ta ògùrọ̀ lọ́fà tó bá dé abẹ́ igi ọ̀pẹ kó gbẹ́nu sókè kó máa expect kí ẹ mú kàn sí. Ṣé ń gbọ́? Ẹ dẹ̀ má ronú bẹ́ẹ̀ o, ohun tó kù lókè yìí ó ti aṣọ gbẹ o. Ìyàwó mi sórí ọkọ ẹ onígbàgbọ́ kékeré ni kò nígbàgbọ́ àtọ̀ ìyẹn kò dáa tí wọn bá nígbàgbọ́ tó dáa wọn máa ń sọ̀rọ̀ dèrò ẹ̀yìn ni ṣe sá. Anyway my friend ẹ kì í ṣe ọ̀rẹ́ mi mọ́ sí ẹ ti di ẹ̀kọ́kan náà ti dé bí ṣùgbọ́n so anytime tí wàá ti ìyàwó ẹ bá feel like okay ọkàn fún wa bá wa ṣeré gate mi náà open fún yín 24/7 and for your information láti sin lọ ni mò ń sọ fún yín ìyá tó wà lọ́wọ́ kan yẹn títí yín ni permanently. Really? Yàrá wa nìyẹn. Ẹ̀yin máa ma gbé bí látìní lọ nìyẹn. Yeah. Tó bá dọ̀la àwa gan kó bọ̀. Àwọn kó bọ̀ lọ́la. Ẹ lọ bàdá yẹ sáré lọ fi àwọn tó kù hàn. Jẹ́ ká lọ. Ìtì àwọn ilé ìdí tiwa. Beautiful car. O ti jẹ pé gan o. Ó ga jù. Ọ̀sán yóò sí bóyá ló rántí mi mọ́. Skẹ́ńgẹ́. Bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ, ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ látọjọ́ yìí. Ṣùgbọ́n gbà tó ló máa bá mi ní apartment mi, ó wá mi mọ reason. You see? Mo play game kan láàárín ìyàwó mi pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀. Kò pẹ́ kó jìnnà o, ọ̀rọ̀ ibà backfire. Òun ló sọ mí dolówó. Ó sọ mí di gbajúmọ̀ láàrin ìlú. Òun ló sọ mí di bí mo ṣe wà yìí o. Òróló. O ti play game. You better stop it. Kó tó di wípé o bù ẹ lọ́wọ́. Mo ti sọ fún ẹ o. Tó bá wùn ẹ́ kó gbọ́ ẹ̀mí ẹ̀ ò gbé nǹkan tó ń ṣe ìwọ náà dẹ̀ mọ̀. Kó tó di pé mo lọ mo rí nǹkan kan bẹ̀yẹn. ọ̀rẹ́ mi so kò tẹ̀kẹ̀ ọ̀sán yóò ṣe yóò sí àtò. ọ̀rẹ́ mi. Of lovers sleep Yeah. Brother. Ẹ bá bọ̀ kẹ́. Alright.
ọ̀rẹ́ mi. Ẹ kú àtàárọ̀. Ọ̀rẹ́ mi. Ọ̀gá. Ìyá náà. Níbo la àgbé tán lè yìn lọ́nà ó kàn ń ṣe ìgbé all round káàkiri àwọn pleasant places tí mo pẹ́ ti kọ́ sí Èkó sí ìtẹ̀lẹ̀ owó Nàìjíríà rẹ̀. Yẹn ni pé mo trip ẹ dáadáa. I'm telling you, I really enjoyed myself. Serious. But my brother, ọ̀rọ̀ wà tá a máa sọ, máa jí sí láwọn kan. Wọ́n kí ló dé ṣé ilé ò bọ́ ẹ ní òmu kankan ni? I'm okay. Wọn kò débọ̀ ẹjọ́ torí ọdẹ má bínú sí mi pé mi ò rántí láti ràn kó wá fún yín o. Of course, mo ṣe àbẹ̀ ẹ̀. Ìyàwó ẹ̀dá. Òun náà jáde. Anyway, show me the rest of us. I'm so tired. Fẹ́ lọ cool off pẹ̀lú darling mi, yeah? I'm bọ̀. So this is who I am, and this is all I know, and I must just live for all that I can be. Mo believe pé ká ti jọ láṣepọ̀ at least tí ó bá tẹ́ ju ẹ̀kan lọ. No, let's make this night a memorable one. Àbọ̀ ṣe ń doubt mi ni. Kí n ṣe pé mò ń tọ́ tẹ̀. Mo kò fẹ́ ká dúró di ọjọ́ ìgbéyàwó wa ni. Alright, okay, no problem. That was a friend, it's okay. Ẹ̀dùnà kí wà ní tí wọ́n kò tẹ̀ ṣe? Ṣé fẹ́ fi ọtí ṣe ra yín lè ṣe ni? Abẹ́fẹ́ mo fi para yín. Ẹ́. Ṣé kò fi ẹjọ́ ọ̀rọ̀ wá sọ? Ṣùgbọ́n láti ṣe ìjọ̀rọ̀ mọ́ lọ, ṣé nǹkan tá a plan lélẹ̀? Ṣé nǹkan tá a plan ló ń ṣẹlẹ̀? Mo ń béèrè ni, ṣé nǹkan tí Ṣubúọlá ṣe ṣó dáa? Gbogbo plan wa ló ti change. Ókè ń sìn, wọ́n á ti ra wọn mọ́ yàrá, òun àtà ọ̀rẹ́ mi. Láti àárọ̀ dalẹ́ kò ní ṣílẹ̀kùn. Tí n bá tún pe aago ẹ̀ kò ní gbé. Ìgbà míì tí n bá pe aago ẹ̀ tó bá ṣe wọlé báyìí, ó máa pa fóònù ẹ̀ throughout ni. Ó wá ní kí n má bínú, ó ní kí n má mutí. Kí ni mo mọ̀ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀? Sí wàhálà. Ó dára. Ènìyàn ló ní sùúrù báyìí. Kò sí nǹkan tí mo béèrè tí kò ń fún mi. Ọmọkùnrin ló rẹwà báyìí. Ó dàbẹ̀ ni pé ìfẹ́ ẹ̀ ti fẹ́ máa gba apá kan ọkàn mi. Ó fi dúdú rógùn mi. Ọ̀rọ̀ sísọ ẹ̀ sì wùn mí. Ẹ tún wò bó ṣe rí lójú òun. Ṣé Ọlọ́run máa kó mi yọ? Ẹ̀yin ṣe mọ̀ yẹn ni àbí ẹ ṣe mọ̀ ṣé ẹ mọ̀ pé kò sí koríko lójú ọ̀run làwọn ẹyẹ ṣe wá sáyé wá jẹun kò sí space nísàlẹ̀ odò lòun ẹ̀wọ̀n ṣe kọ́lé síbẹ̀ ẹ mọ̀ pé tí ò pọ̀ ọ̀làwọ̀ yìí gbọ́. Gbogbo tó ń sọ yóò yé mi. Kí ni ìtumọ̀ ẹ̀? Ìtumọ̀ ẹ̀ ni wípé ṣé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá yìí ó yẹ kẹ́ ẹ sọjú nù ní kẹ́ ẹ sọjú nù kẹ́ ẹ ṣe pé ẹ ríran rárá ṣé bí games ni gbogbo wa ń play good ẹ dẹ̀ láti carry along even nǹkan pàápàá mi mọ̀ nǹkan tó ń ṣe mí mi mọ̀ nǹkan tó ń ṣe mí because mi mọ̀ nǹkan tí mi ò tí ì ṣe tán mo ti fojú sọ mo fi gbogbo ara sọ ó yẹ kí èmi àti mi gan-an ká máa play along ni. kí ni ẹjọ́ mi ló ti ṣe kí ni tí ṣe fún ẹni náà mọ fílẹ̀ sí ẹni pẹ̀lú àwọn tí fojú sọ fílù sọ gbogbo ara sọ ó jẹ́ kí n mọ̀ wípé bí mo ṣe wà ní ojú fún mi ìdè mo ní sábà gbé kalẹ̀ sí ní ìfẹ́ ní ìrẹ̀ àwọn ọmọ ìṣẹ́ ti wà. Mi máa yóò. Ibi kan wọ̀ fún yẹn. I'll make them all remember me, 'cause I have found a dream that must come true.
ẹran yẹn ti tó nǹkó ló fún mi. ẹ ṣáà rọra ẹ rọra. ọ̀rẹ́ jọ̀ọ́ mo ní kí n confam ṣó ṣe ń padà travel ní weekend yìí ṣá. ó dà pé ìyẹn ò ní wáyé ń sìn torí ibi díẹ̀ kí n lọ́ọ̀tì lẹ́yìn ọ̀rẹ́ mi ti ń bá mi ṣe àwọn ètò kan bẹ̀ so kò ní kí mi wà ń bẹ̀ mọ́ dẹ̀mọ́ ọ̀pọ̀ yẹn ti tún dá màá lè farabalẹ̀ sí ibà tí bá ṣe wedding mi tán pẹ̀lú my beautiful wife èmi àti àwa máa lọ nfa àlọ́ṣọ́ ni mò ń lọ. ẹ gbọ́ ìgbéyàwó yín tàtẹ̀ ń sọ̀rọ̀ yìí ìgbà wo lẹ máa ṣe é. My dear, next month la máa ṣe wedding wa. Really? Yeah. Next month? That's good. Kò bá wàá jọ́la, kò bá àjọ tún náà, Ọlọ́run á ṣàbàwá mọ́jọ́rò. Àmín o. Sórí àkọ́bẹ̀ tó ṣe é dùn. Àbí báwo ṣe ṣe débọ̀? In fact, àtàgùn ti fẹ́ sápá mi lórí. Good. Sórí ẹ̀ tó ṣe táwọn èèyàn mi tó láìkẹ́ ọjọ́ 50,000. Ó ṣe kọ̀ọ̀kan mi. Ẹ ṣàrọ̀ra. Ó ṣe ti rí. Ó ga, ó sì gẹ́gẹ́ yí wa lórí ilé mi. Àjàgbọ́ ibà jẹ tó báyọ̀ púpù ní ìjọ tó báyọ̀ púpù ní. Wọ́n tó fi dẹ́ lára nìyẹn. Ayé tó kọ́ ọ̀rọ̀ bí aró, àkàmàrà tó lè dẹ̀dẹ̀ bí oṣù. Ṣé bójú ṣe lórí rè tá a fi ń jóbi lọ́jà rẹ̀? Ṣubú ọ̀la, nǹkan tá a plan kọ́ lélẹ́yìí o. Dèbò, kí ló rí tó ṣe sọ bẹ́ẹ̀? Ok, ojoojúmọ́ wà kọ́kùnrin kan jáde lọ wà tí ẹ ti gbàgbé pé ìyàwó ilé ni ẹ tẹ bá máa fi dé ẹ máa tún tira yín mọ́ yàrá the next thing tí máa gbọ́ ni ẹ̀rín tí ẹ dẹ̀ ló máa láòdù jù ṣòro bí ánú mi dùn sí ni kí ló ń dùn ní ẹ. Dèbò má pa mí mo ṣáà ti sọ fún pé mi àti ṣẹ̀ṣẹ̀ wò bá ní nǹkan kan gbogbo nǹkan tó dẹ̀ wá ń bẹ́ẹ̀ ni mò ń ṣàn fún ẹ gbogbo tí owó ìdẹ́ nǹkan fún mi ni mo kó lé ẹ lọ́wọ́ náà kí ni mo tún wá ṣe fún ẹ bí kí ni mo fẹ́ ṣe báyìí wò lọ. ṣọ́rọ̀ owó ni mo bẹ́ẹ̀ sọ sórí gbogbo géèmù òṣì tá à ń ṣe ó láti stop lẹ́nu kò ní dọ̀là inú. ìyẹn ló bá ṣe rí tó ṣe lọ́wọ́. kí ló kẹ́mi pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yẹn. kí ló kọ̀ mí. ṣẹyẹ ọ̀rọ̀ ilé ni mo bá sọ. mo ní kí ló dé tí ò tí mú ẹ lọ mọ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ látọjọ́ yìí. wedding ló ti súnmọ́ yín náà. See? Okay, my best appointment. Now, we don't have to use I'm not for the nice doctor. I need to go. Baso. It can be barely even friends, then somebody that's unexpected. So tí òun gbà tí mo dẹ́gbẹ̀ẹ́ yín tètè bọ́lú kí ló ń ṣe yín náà kí ló ń ṣe yín. Ẹ wò ṣé ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń ká gbọ́gbọ́ kiri nílé yìí ò dáa o kò dáa o kò tètè solve problem kankan ṣó yẹ yín abẹ́yìn mọ̀ wípé ẹ̀dá tó bá fi wàdùwàdù tú ẹ̀yìn irú wọn máa ń fọwọ́ gó ṣọ̀nṣọ̀ ni tí yẹn bá dẹ̀ wà ní ayé yìí tágídí ẹ̀ bá ti pọ̀ jù irú wọn máa ń tẹ́ ni ìmọ̀ advice ní ẹ wò ẹ kúrò nídìí gbogbo ilé tẹ̀ ń ṣe yìí o ẹ kúrò nídìí ẹ ò kẹ́ túra ká o kí ló dé tó yẹn. ṣé nǹkan tó gbọ́ ẹ ṣe ṣó dáa sọ fún mi ṣé nǹkan tí ẹ̀gbọ́n ẹ tó ń ṣe ṣó dáa èmi ló máa wá bá lójoojúmọ́ tó máa ní kí ní sùúrù imagine ẹ̀gbọ́n ẹ ṣùgbọ́n ọlá ó ti sọ̀rọ̀ ẹ̀ di ọ̀gá mọ́ mi lọ́wọ́ náà ó ti change
gbogbo nǹkan ta plan everything ti yí padà ká ní ìwọ lọkùnrin fi rẹ sí position mi ṣé wọ́n lè gbàrú ẹ̀ ni ó ṣe jẹ́ ká panupọ̀ ká bá wí. Dádì Bólú sùúrù lè lọ fi ń lábẹ́ gbóná àti pé ṣé mọ̀ pé tí ẹ̀dá bá mú mi lámujù irú ẹni náà gan wá pa inú ẹ̀ máa jí mi ni kò dé sí nǹkan tí yóò fi wádùúwádùú ṣe tó máa ń dá o ẹ̀kọ́ tí mi kàn máa sọ fún yín ni wípé àtọ̀tún àtòsí ní ẹ̀ láti ní sùúrù ni náà tó wà ní láti ní sùúrù ká mọ̀ bá ṣe ra máa yanjú ẹ̀ ẹ̀yà àti pé èmi gan pàápàá ṣé ti gbàgbé mi àbí tí gbàgbé kan sọ pé máa rí ìmúdọ̀ mi. mo rántí but o lè wá bá mi nulẹ̀ later. Bá mi. Kí n bá yín nulẹ̀. Bá mi. No right èmi kàn fẹ́ sáré káṣọ mi bẹ̀ yẹn ni so máa expect me but ẹ máa expect yẹn máa rí yín sí kẹgbọ́ dájú bó. Will he think me weak? Ṣeyẹ jọ̀ọ́ mo fẹ́ rí ìyàwó ẹ̀. Ṣé kò sí? Kó má bàa sí náà ni. Okay, no problem. Okay, excuse me. Take care of my brother now. Okay, all right. Ó dà kúrí ẹ dàrú àbí kí ni gbogbo rọ̀dọ̀ rẹ̀ ó tún sì rí mi bí ẹ ṣe mú kí ló dé ojú òun tí ẹ ní ò jẹ́ kí n sọ kíní kan fún ẹ lénìí iṣu ẹ ti pẹ́ lébè ó ti di kọ́nikọ́ni omi ẹ̀dẹ̀ ti pẹ́ lórí iná ó ti gbẹ sórí iná ó ti pẹ́ jù lénìí ni kò ní di ọ̀la ṣàlọ́kọ́ ẹrù ẹ get your things we are living here. ó dẹ̀ ní sùúrù. ó dà kúrí ẹ yìí ṣé nítorí pé mi fún ẹgbàá tí kí ló fẹ́ fa gbogbo yẹn kẹ̀kẹ́ ní sùúrù lórí kíni ẹgbà mi kẹ̀kẹ́ ní sùúrù ojú òun tí ẹ ní ìwọ òun nínú gbogbo obìnrin tó wà lágbàáyé ó yẹ kó di tiẹ̀ ó ti ń disgrace wọn come on get your things we're going. ó dà o Débọ̀ ibi tí èmi àti ẹ wá bá dé èmi ò rí bí mo lè bẹ́ẹ̀ lọ mọ́ nítorí pé kò ṣọ́ọ̀ pé èmi àti ẹ lè máa fẹ́ra wa mọ́. mi gbọ́. yes abúrò bí mi ò mọ̀ pé ìwà àti àbúrò mi jẹ́ ọlájọṣepọ̀. èmi. yes wọ́n bẹ̀rẹ̀ ti sọ fún mi náà. àbúrò ẹ sọ pé èmi àtúnjọ ṣe kí ni. ó tiẹ̀ dá. jọjọ yá mi ọlọ́run dúró lẹ́yìn. ń gbọ́ kí ló sọ fẹ́ gbọ́ ẹ pé mi àti ẹ ń ṣe. bísí báwo. ìtẹ̀wọ́n ní tábàkẹ́ dànù ìṣẹ́gun ìfẹ́ ní ìdúró káwọn ọmọdé kan ṣe tí wọ́n ṣe tí wọ́n fún ìmọ̀ yóò. èmi kò mọ̀ pé ẹ ọkọ̀ òfìlẹ̀ fílẹ̀ fẹ́ kù mi ò ṣe wíyàn lẹ́yìn kí ni gbogbo padàpadà yẹn kí ni gbogbo lọ́dọọdọ yìí àbúrò ìyàwó mi kí ló fẹ́ forí burúkú. fílẹ̀ wo nǹkan tá a bá wá gbà ní ká gbà mi ò jẹ́ ká lò ẹ́ àdé initial stage ìwọ gangan ló yẹ kí n gbé fọ́ọ̀rẹ́ mi o lè dé bẹ́ẹ̀ sìn kó fi wá wèrè ẹ̀ kó fi bá bẹ̀ jẹ́ kí ló dé wà á ní sùúrù náà gbogbo nǹkan hàn gbogbo nǹkan please kó sunun tiẹ̀ sọ́tọ̀ kó sunun tiẹ̀ sọ́tọ̀. ó bẹ́tà kó ká kó sun tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó ká kó sun tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀jẹ̀ lórí ṣaṣọ fún mi kó ká kó tiẹ̀ bẹ́tà bẹ́ẹ̀ kó sì àṣùn tiẹ̀ lọ́tọ̀. má pariwo lájọ rẹ níbẹ̀ lájọ nǹkan tó ń ṣẹlẹ̀. lẹ́yìn ìpariwo mi ò pariwo mi lè lẹ́yìn ìpariwo ó dà kíkọ́ tó bá ṣe tẹ̀ lọ́tọ̀. kìlà tí ìgbé kìlà jù tó ti fẹ́ máa ń rìn lọ́lẹ̀. ṣé yẹn. ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ọ̀rọ̀ yín méjì kan pàápàá kò tí ì yé ara yín débi pé ó máa yé àwa I don't understand ẹjọ́ please. ìwọ ṣe wá purọ́ fún mi. ó parọ́ mọ́ ẹ kò parọ́ mọ́ ẹ o ẹ pa òbóró mọ́ igi tí àròpó máa so obì àdúnlóso Débọ̀ ìwọ mú mi wá sọ́dọ̀ rẹ̀ láti pretend láti fi gba owó ó fi wá hàn fún mi gbangba pé o ò nífẹ̀ẹ́ mi tó bá ní o nífẹ̀ẹ́ mi ni o ò ní wá tà mí nítorí owó and for your information èmi ò nífẹ̀ẹ́ mọ́ o ẹni tẹ́mi wá nífẹ̀ẹ́ ń sìn ṣẹ̀yẹ ni. o ti kọ́ mi níwẹ̀ èmi náà lè ti wá gbọ́dọ̀ lọ́ba ẹ̀. ẹ gbà mí kẹ́ ẹ gbà á bí pé mi gbọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí láyé mi ní ṣá wá wọ́n mọ̀ pé nọ́ọ̀sẹ̀sì ló ń sọ lẹ́nu yìí ni. Nonsense kọ́ ló sọ.
sense, though, so. My brother. I love you to the bone, man. Debo, you know, gbogbo game plan wa ti Ṣubọ́lá, you know, gbogbo ló ti ṣàlàyé fún mi. Ìyẹn gan ló jẹ́ kí n tún wá nífẹ̀ẹ́ gan. Ṣùgbọ́n because mi really o láti fi jẹ́wọ́ my personal person, as in my bone, my brother. Ló wá fi máa ṣe nǹkan bẹ́ẹ̀ fún mi. Mi ò rí rò mẹ́rin. Bọ̀bọ́ ẹ máa ń sọ ṣá, ayé ṣì ń lọ, you know? I messed up, man. Shubọ́lá, this ring, I ask you, will you marry me? Yes, I will. In times when we don't know, let this be our prayer. When we lose our way. Sórí gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí, àyàfi bẹ́ẹ̀ ni kí n gbọ́rú ẹ̀rí láyé. Mi ò tẹ̀ ẹ̀dẹ̀ kúkú gbọ́rí náà lóòótọ́. Ṣùgbọ́n Ṣubọ́lá, ta ló sọ fún Ṣubọ́lá pé tọ̀bì òṣòro kó lọ gbé iṣu iyán léná? Ẹ máa gbà mí kẹ̀. Mo jẹ́rìí kápẹ́ńtà kò gbọ́dọ̀ fi yín yẹ iṣu. Aláyédáyé ọ̀làjú, àmójú egbò á máa fi tẹ̀lẹ̀ ni. Ẹ wò mọ́ mi, ó tún fi ń yé mi pé téwúrẹ́ bá ń bínú tó ń fẹsẹ̀ halẹ̀ ṣó lè polówó ẹ̀jẹ̀ ni. Ìyẹn lẹ́nu ẹ̀ náà sí ẹ o. Ó yà mí lẹ́nu o. Wọ́n kọ́ mi má bínú, sùúrù ló máa lọ ní. Èmi á ṣètò bí n ṣe máa pe gbogbo yín jọ, àwa fọ̀bẹ là báyìí tí wọ́n lọ́rọ̀ ń wúwo títí ká fọ̀bẹ bù á máa fọ̀bẹ bu eléyìí àpín tí kálukú lè lọ́wọ́ ní size by size ṣó ti yé ẹ. Ó ṣàdúró nǹkan tó tó yẹn tán. Ṣùgbọ́n tó bá jẹ́ pé fún mi ló jáde kò gbọ́dọ̀ ṣe irú ẹ̀. Ṣé lára mi ń gbọ̀n láti gbà yẹn? Bẹ́ẹ̀ mi gan rí ẹ pàrọ̀ ẹ̀gbọ̀n wọlé ni pẹ̀lẹ́. Ó ti ẹ̀ dúró mú mi. Mọ́mí ẹ jẹ́ kí n máa lọ. Ẹ jẹ́ kí n máa lọ. Má lọ bẹ̀ lọ já o. Mi ì lè jà. Ẹ ṣe gan. Má já o. Ẹ ṣe gan. Láìpẹ́ máa pè ẹ́, máa pé gbogbo yín jọ. Guide us with your grace to a place where we'll be safe. Nobody wanna see us together, but it don't matter now. Torí Débọ̀ ló tí mi sóhun tí mo ṣe. Débọ̀ ò nífẹ̀ẹ́ mi. Tó bá yẹ pé Débọ̀ nífẹ̀ẹ́ mi ni kò ní fi rere pa bẹ́ẹ̀ yẹn dán mi wò nítorí owó. Ẹ wò, èmi kì í ṣàjẹbí mámú tó ń kógun jà mí. Ẹ gbọ́rọ̀ pàlàpàlà lẹ́nu ẹ̀. Ẹ gbọ́rọ̀ bó ṣe rí lẹ́nu ẹ̀ yánmayànmá. Ṣé wo àwọn àgbàlagbà náà ẹ wò yá? Ọ̀tọ̀ ni ẹ ráwọ̀ àgbàlagbà níkàlẹ̀ báyìí ẹ lè tún pariwo. Àìfinipé ní àìfihàn tó mú ara oko sánbàǹtẹ́wọ̀ ìwọ nítorí owó ìwọ mú ìyàwó ẹ ò fi sọ̀kò sọ́rẹ́ ẹ̀ àti wọ́n Ṣubọ́lá àti Ṣayọ̀ àti wọ́n náà Débọ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá ń yí nínú ẹrẹ̀ òṣì ẹ̀yin ò mọ̀ ojú àwòrán ìṣèlọ́ta máa ń bójú wọn ẹ mọ̀ wípé àkọ́ tó bá fojú di idà máa fàyà pẹ́rẹpẹ̀rẹ nì tolówó ajá bá le jù tó bá fara ní ajá irú ajá bí adé pẹ̀yìndà apolówó ẹ̀dà ni ìwọ fúnra rẹ ló fọwọ́ rẹ gbóúnjẹ alẹ́ fọlọ́gbò jẹ o nítorí owó èmi ò rò wípé aráàlú òyìnbó jẹ̀bi àbí kí lẹ rí sọ sí. Ẹ ṣeun mo dúpẹ́ mi ò kúrẹ́ nìkan gbá rí bí ò ṣe ọmọ àlè játijàti tó pèrè ẹ̀ Débọ̀ yìí ìwọ ń fìyàwó ẹ̀ ta tẹ́tẹ́ àfi bẹ́ẹ̀ kí mi ti ẹ̀gbọ́rú ẹ̀ rí. Ẹ ṣé wo mọ̀ pé igbá tó bá tó igbá ló ń ṣe baálẹ̀ omi kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálẹ̀ odò ọkọ tó bá tó ọkọ ló ń ṣe olórí aya èmi máa lọ ọ̀la máa lọ ọkọ tí yóò bá tọkọ ló ń fi yẹn halẹ̀ mọ́ ọkọ gidi gan sọ fún ẹ pé tó bá máa lọ kó máa lọ ni ṣòro ayé ẹ lóde ń sí àbóòrè ṣòro ayé ẹ lóde àbóòrè Débọ̀ ó wá mú àìmọ̀kànmọ̀kàn ó fi kófà rẹ̀ dànù
ọmọ àlè ni ẹ èmi mọ̀. mo ti ẹ̀ wọ́n bá wọn fẹ́ kí àwọn bá wọn fẹ́. ẹ ṣe gan ni inú mi dùn gan pẹ̀lú gbogbo àwọn tí ẹ ti ń bá wa sí látara. inú mi dùn bọ́ màá mú kọ́ sáré correct kọ̀ọ̀kan tẹ̀sán mẹ́rin pé ó fi àìmọ̀kànmọ̀kàn débọ̀ mọ̀ nǹkan tó ń ṣe ó mọ̀ ṣe ni ó farabalẹ̀ ó map out plan ẹ̀ ni ó fẹ́ gbà mí ni ó fẹ́ fi ọgbọ́n fẹ́ gbowó lọ́wọ́ mi bí mi dẹ̀ ṣe mọ́ kọ́ ló ṣe mú mi èmi mú bí ọmọ ìyá mi like my blood brother wá ṣe relé fún mi anyway my brother see for your information ojú mi dáadáa ṣùgbọ́n ọlá ó ti lóyún fún mi. Yes. And kó máa gbọ́ mi ò ṣe tán àti filẹ̀ fún anybody. Àtàrẹ ti gbóná tèpòtèpò. Àtàrẹ ti gbóná tèpòtèpò. Ṣé rí níbi tó ń dé yìí? Tókun bá ti ta kókó àtàjù. Sùúrù pẹ̀lẹ́kùtù lèèyàn fi máa ń yanjú ẹ o. Àná mi àgbà ti wà lọ́jà. Ètò bí orí ọmọ tuntun ṣe níwọ́ òní kẹjẹ ká bá wọn tó báyìí. Ẹ ṣé mo dúpẹ́ mà. Ọlọ́gbọ́n òkú mọ bí tóun ti gbọ́n wá. Ọmọ rẹ̀ òde wọn bí tóun á ti ṣìnà. Tá bá sọ fún àṣìwèrè fógọ̀ á sọ dìjà. Ìyá Bólú la máa bèrè lọ́wọ́ ẹni tó bá fẹ́ ṣe ti. Ẹ gbọ́ ọ àǹtí. Ohun tí màá ìjọba ti ní kí n ṣe ni màá ṣe. Ẹ̀ẹ́dùn náà sísá mi ní junction tá a dé yìí ó yẹ kẹ́ lè máa là á. Àmì ní owó nú àwọn my dear. Ṣèyí ọkọ̀ lẹ́nu ẹ̀ ṣé o rí fóònù àlè ìwọ ọmọ ẹ̀ ṣèyí ọkọ̀ lẹ́nu ẹ̀. Ó gbọ́dọ̀ tó sọ lẹ́nu ókè nǹkan tó fi yé orí sí ni pé wọ́n ti tòjé bó olóṣà lọ́wọ́ àbí ó kú bàbá ẹni tó máa yọ mo á fi yí ẹ sí pé ìgbà tó bá ṣèjú dé báyìí wọ́n máa ń ṣe ni tí ò bá ṣe ṣé wọ́n máa fọ́ ni òjé tó ti bọ̀ ẹ́ lọ́wọ́ ẹ̀ máa dé ka ẹ̀ dànù. láì mú òṣèré burúkú ẹ jáde kó ṣe orí ẹ jáde adójútì ni ọmọ. Ọmọ àlè tí ẹ̀dẹ̀ ti di púpọ̀ mi báyìí. ẹ wo mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́jú ọmọ mi. mo bọ̀ wá gbọ́ ọmọ mi ò gbólú ẹ bá tọ́jú ẹ̀ dáadáa. orí ẹ̀ ò pè fún ìtòsọ yẹn. Ẹ dáàdi ìgbólú. Dáàdi ìgbólú. Láti dé ọmọ àlè wá di púpọ̀ láwùjọ. Èmi kò lè kò sí òbí nù. Ọmọ bàbá tà lè ṣẹ́wù kó wá wí. Ṣé tóun ò bá lójú kòkòrò àti bọ́lá síbi tó ti sí yìí ni? Ọmọ bàbá tà lè ṣẹ́wù ẹjọ́ sọ. Iṣẹ́ ọkọ mi àná mi. Iná ẹ jókòó. Ojú tó ṣàìmọ́ ni rí òde lóhùn ọmọ ni mo ẹ jókòó. Oní kò fún wa lówó ọkọ. Bàbá pè pé kò ní owó yín. Bọ̀bọ́ yìí ò tiẹ̀ lé bọ̀bọ́ yìí ò tiẹ̀ lé gbogbo bó ṣe ń fẹsẹ̀ alẹ̀ níwájú ọmọge lórílẹ̀ òdìgò gbé òdìgò lórílẹ̀ tiẹ̀ bá ìwọ àbíwá kí ni burúkú iná kan rè oríṣiríṣi tèmi irú èmi yìí mo gbọ́n tẹ̀lé káàkiri tí wọn náà feel pé o wà important ṣètìlí how useless you are. Má jẹ́ kó dùn ẹ́ ṣó ń dùn ẹ́ ni má jẹ́ kó dùn ẹ́ ṣé o sì gbàgbé pé game ni and in any kind of game there must always be a winner and a loser so lucky you are the loser. orí iṣẹ́ rẹ̀ pé wíwá tí kò tẹ̀ káàkiri ẹ̀ ó rò pé mi ò ní boyfriend tèmi for your information boyfriend mi ti dé so mo dẹ̀ ní lọ bá ìwọ stupid loser. ìyá wa ẹ̀lẹ́ ilé o dápẹ́ olórí burúkú yá lọ dénde.